nǹkan yìí tẹ́ ń fìyà ẹ̀jẹ̀ wá ní Nàìjíríà tó jẹ́ pé odidi jíìpù lẹ́ máa ní kán lọ rà fún yín president òkú ní choice bí ó bá gbà wọ́n impeach ẹ̀ wọn bí yẹ kó má rà bó bá dẹ̀ tún yá wá tún lálàwáǹsì kan tún ṣẹlẹ̀ káwọn tún gbà labour ló jà kiri nítorí 62,000 àbí èlò láwọn yẹn ń jà fún 62,000 tó jẹ́ $40 ló jẹ́ yẹn $40 ni minimum wage. minimum wage bẹ́ẹ̀ ló ṣe yẹ pé tí ọba ṣe kò sí bí o ṣe máa jẹ́ cleaner ní US ni mo ń sọ nítorí mo fi sí dọ́là pounds àjẹ́ mi kò fi 35 bó ṣe máa jẹ́ at least a ṣe lójúmọ́ a ṣe gba 50 pounds àbí kò ní ojúmọ́ kan cleaner. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a mọ̀ wípé wọ́n ṣe wà bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ wípé a ní àwọn wọ́n san owó bills pọ̀ nílùú yẹn ṣùgbọ́n kò tẹ̀ ń sanwó lé ẹ̀ mọ́ ẹ rí generator iná ò ní ṣẹ́jú jẹ́ni látọ̀ omi ò ní tán gáàsì ò ní tán títí lọ bí kí ló ṣe ń pè ní tẹ́ bá lọ sílé ìwòsàn ọ̀fẹ́ ní tẹ́ bá lọ sílé ìwòsàn ọ̀fẹ́ ní gbogbo nǹkan tá à ń sanwó fún nìyẹn. ilé ìwòsàn ọ̀fẹ́ ní. bí Táyé Awólọ́wọ̀ bí gbà yẹn. bí private hospital bí ilé hospital lè fi ti ń ṣe ọ̀fẹ́ ní kò sí nǹkan kan ẹ̀ ń sọ kọ́bọ̀ kódà kò sówó káàdì wọlé torí wọ́n ti yọ national insurance number yẹn national insurance money tó ń sọ NI la máa ń pè. NIS làwọn kan ń pè bíi NIS tí ò ṣiṣẹ́. owó hospital kò sí nǹkan tó lè ṣe. NIS yín total free ni tí wọ́n bí ẹ̀sán percentage. kò sí nǹkan kan tó lè pé gbogbo nǹkan tó bá fẹ́ lọ́ máa fún ẹ. bàbá màmá ó dà mí lójú pé gbogbo mi ò ra ambulance ní títì. ní ọ̀dọ̀ wa yìí. kò sí. èrò wà kó bẹ́ẹ̀ mi ò mọ̀ kò sí epo ni. sorry state láwa Nàìjíríà bí wọ́n lọ́jà ló wa. ó ṣáájú ọkọ̀ tó bá ń dun ni. ló pọ̀ lọ́la ẹni now ẹni tá a rí ẹni tí mò ń sunkún sínú ni ṣé ẹ rí ẹ̀yin ọmọ Yorùbá ṣé gbogbo tẹ́ ẹ̀ gbọ́ yìí ṣé kò wù wá ni wàláhì bó ṣe rí nìyẹn láyé Awólọ́wọ̀ o gbogbo tẹ́ ẹ̀ sọ yìí ẹ̀yin ẹ̀kú dáyé kú wá gbogbo enjoyment tá ẹ̀jọ́ ìláyé Awólọ́wọ̀ náà sọ yìí táwọn ìyá wa enjoy èmi ó dá mi lójú wípé ń bọ̀ bírú wa ìwòsàn ọ̀fẹ́ náà fi bá wa tọmọ 70 là wa ìwòsàn ọ̀fẹ́ ni free gbogbo nǹkan sì wà free nígbà yẹn mo síkì kan nígbà kan general hospital náà gbé mi lọ general ẹ wà lọ́nà báyọ̀ náà wáyé náà ló wà general yẹn wọ́n tún fún mi ní milk wọ́n fún mi láwọn nǹkan tí màá tún máa jẹ sí mo ní rachis ló mú mi tọ́rùn mi ò ṣe yí báyìí nígbà mo wà ní primary 2 I can remember yàtọ̀ fún wọ́n treat mi free wọ́n tún fún mi láwọn nǹkan tí màá tún máa jẹ wọ́n tún fún mi milk tí ìyá wa bá fẹ́ bímọ ọ̀rẹ́ tà ńlá báyìí náà máa gbé fún wọn then milk lóríṣiríṣi àwa la máa ń lọ ń jí mu tó máa kó milk sí fún wọn antenatal postnatal free of charge ká má tọra wa irú ìgbésí ayé tí Yorùbá nation fẹ́ gbé padà nìyẹn tá a bá dá dúró ẹ wá gbogbo advantage tí wọ́n rí ẹ wá gbogbo amenities tí wọ́n fún ẹ gbogbo àwọn nǹkan tí wọ́n fún wọn ní UK títí US náà bá kẹnu bọ tiẹ̀ kódà àfi bí kéèyàn sọ pé irọ́ lẹ̀ ń pa bẹ́ẹ̀ à ń fetí gbọ́ àwọn tí wọ́n dẹ̀ ń lọ náà rí àwọn olórí wa náà ń lọ wọ́n rí kò sí nǹkan tó ń ba Nàìjíríà jẹ́ ju corruption ìmọ̀tara ẹni nìkan àdánìkan jẹ tó o bá ti wà nípò báyìí kó ṣàjẹun nìkan wọn wá kọ́lé ńlá jíǹkẹ̀jíǹkẹ̀ wọn ara mọ́tò bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ó parí kí ló fẹ́ fi ṣe ìyẹn náà lọ. nígbà tó bá pawólé kò ní. tá à ń kó lọ sí tó kó lọ Àbújá wọn wá máa wá fún wa ní ṣéǹjì inú ẹ̀ àníyàn we must to stop. why oníkálukú kó ṣòwò ẹ̀ lọ́tọ̀ káwọn èrè tá a jẹ wá ṣòwò lọ́tọ̀ àwọn èrè tá a jẹ kì í ṣe pé káwọn máa kọ́pa owó bí kọ́bù lọ sọ́hùn. wọ́n máa chance wa bẹ́ẹ̀ni wọ́n máa pélé wa lọ́wọ́. tí àwọn tí ẹ̀rù ń bà láti join Yorùbá nation wọ́n á sọ wípé àwọn Yorùbá yẹn wọ́n fẹ́ kó wọn padà lọ sí wọ́n fẹ́ síbi ara wo ni wọ́n fẹ́ jẹ́ kọ́ ṣàwo ni nǹkan kan bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó jọ. ṣebí mùsùlùmí làwà inú mi ti ẹ̀dùn
àwa méjèèjì tá a jókòó mùsùlùmí ni wa jímọ̀ mo ti mọ̀ kí n tó gba bí. àti kí jímọ̀ lẹ́nu èmi ò fẹ́ tó lémi o ẹni bá wù kó lọ di awo á bá wọn lọ di awo lémi tèmi o Júpítà kan ò lè sọ pé kémi wá ṣòṣà. ẹ̀sìn ẹlẹ́sìn. ìsìláàmù lẹ̀sìn tèmi tí mo fẹ́ ṣe kú tó bá dé Yorùbá nation tó bá ní dandan ẹni tí ó bá ṣe ẹ̀sìn abọ̀rìṣà kò ní lè abọ̀ tó ní ìrí ẹ̀dá tó máa sọ bẹ́ẹ̀ láyé. Bàbá Awólọ́wọ̀ ṣe àrí mi rò kó sọ pé kí Muslim má ṣe tiẹ̀ kí Olúwòye má ṣe tiẹ̀ mi rò. Kristẹni àwọn bẹ Mùsùlùmí àwọn bẹ àwọn tó ń ṣe kó àbíkọ́ ọkọ̀ ṣe tó máa wà ẹ̀wọ̀n tó jà ní jù ẹ̀wọ̀n tó dùn mí jù àwọn Fúlàní yẹn mọ Muslim wọ́n ṣe Mùsùlùmí gbogbo wọn lọ́pàá wọ́n mẹlẹ́bọ anybody tó bá ti gbé wọ́n gbé nìyẹn ilẹ̀ ló fẹ́ gbà anybody tó bá ti gbé wọ́n gbé nìyẹn o anybody tó bá ti gbé wọ́n gbé nìyẹn wọ́n dẹ̀ lọ wọ́n lọ ṣe tóun ni ọmọ Mùsùlùmí kan wà tán jí gbé láìpẹ́ tó gba 100 million bí mo ṣe ń sọ̀rọ̀ yìí máa tiẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ pé àwọn ìyẹn àtúnbí wọn léèrè wọn ìrìlísì wọn dì sí ìrìlísì ọmọ yẹn dì sí lẹ́yìn 100 million àti gbogbo àwọn kan ẹ̀tọ́ tó gbà máa tún ṣẹ̀ pé àwọn òbí yẹn mi wà lè sọ àṣà last week ní ìpè wọn so mi wà mọ̀ tó bá release ọmọ yẹn jẹ́ last week torí last week mi ti pa àwọn òbí yẹn wọ́n ti gba gbogbo tán fẹ́ gbà o wọ́n tún ṣọlá àwọn òbí yẹn ò dẹ̀ fẹ́ wọn ò fẹ́ dààmú ojú kan máa lọ bínú pa wọ́n lẹ́yìn tán ti gba gbogbo tán náà fẹ́ gbà. Àwọn máa lé Yorùbá kan wá wà ibi tí mo fẹ́ fi parí ọ̀rọ̀ mi nìyí àwọn máa lé Yorùbá kan wà tó jẹ́ pé wọn ò lọ́ta Ìgbòho nìkan lọ́ta wọn àwa náà kò rí wọn ìkan ló jáde ló sọ pé òun ni ààrẹ gbogbo àgbáyé òun pẹ́pẹ́sẹ́ o Ìgbòho apààyàn ni kinní kan ni kí lè rí sọ sọ́rọ̀ ẹ̀ mọ́. ṣé ó ń ṣarán ni ṣe rí pé ìlara máa ń jẹyàn á jẹyàn wọnú àpò ẹ ṣe ohun tí mo fẹ́ gbọ́ ni ìlara ni confam ìlara òun ló ń ṣe. láìpẹ́ yìí a rí àwọn ọba tí wọ́n ń pariwo Ìgbòho gbà wá o òun dẹ̀ wà lórí ìjókòó. ṣe rí bẹ́ẹ̀ ni wọ́n ní kó sọ̀rọ̀ ó sọ èyí tó máa sọ Ìgbòho ò sí níkàlẹ̀ wọ́n tún pè é sórí wọ́n screen sọ̀rọ̀ ẹ̀pọ̀n ọkọ̀ Fúlàní ó lè dá wọn lóhùn ó sọ tẹnu ẹ̀. ó lè pè mí lẹ́ni time I'm ready. ẹ pè mí lẹ́ni time ó dúró gidigidi mímì kan ò lè mí. Ìgbòho ṣá. torí pé kò sí bó ṣe lè rí àní nígbà tẹ́lú tiẹ̀ wá bá wa dójú gẹ́ kó tó di wípé màmá kú ẹ̀rù màmá yẹn ń bà wá torí òun àrò mẹ́ta kan wà màá dárúkọ wọn màá ní Yèyé Kentus Lady Kentus Yèyé Tóyìn Ọláoyè a máa ń dààmú púpọ̀ Dr. Zabi a máa ń dààmú púpọ̀ ní pípa ẹ jẹ́ ká pé àwa kóra jọ àwa tún lọ bá gbò òkùnkù ǹjẹ́ ò ní kò já sọ́ nílẹ̀ o ó mọ̀ bí tá à ń lọ tó láti sọ̀rọ̀ síwájú tẹ kò jáwọ́. ó lè sọ bẹ́ẹ̀ mọ́ kò sí nǹkan náà no going back ni ṣe la sáré gbé mi kò ṣe sọ jáde ó dúró tán ni ẹ wòran owó wo ni